ọjọ́ ọ̀sẹ̀ míì tún wọlé dé wẹ́rẹ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Òní lógúnjọ́ oṣù keje ọdún ogún àti ogún lé márùn-ún 2025. Ẹ káàbọ̀ sórí ètò yín láti inú àwọn ìwé ìròyìn ìjọ Àgùdá ilẹ̀ Yorùbá. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín láti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn náà ni. Kókó inú ìwé ìròyìn lákòókò mú wá fún yín. Ẹ kú kalẹ̀. Bíṣọ́ọ̀bù àgbà Martins kẹ́dùn ikú ààrẹ tẹ́lẹ̀ ìyún ni olóògbé Buhari. Ó wá pè fún àtúnṣe àwọn ilé ìwòsàn wa gbogbo. Ojú ìwé kìíní The Catholic Herald ló wà. Àwọn ètò ìlú gbọ́dọ̀ ṣègbè lẹ́yìn ẹbí, lẹ́yìn àwọn ìyálọ́mọ àti lẹ́yìn ọ̀kan ò gbọ́dọ̀ jù kan láwùjọ. Láti inú ààfin Pápá Mímọ́ níròyìn yìí ti jáde. Ojú ìwé karùn-ún The Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Níbo gan làwọn alágàbàgebè yìí ń gbé Nàìjíríà lọ lọ́dún 2027? Ojú ìwé kẹwàá níbèrè yìí wà nínú The Catholic Weekly Independent. Ẹ fi àsìkò yín, ìṣúra yín àti ẹ̀bùn yín fọ́lọ́run o. Àlùfáà Aṣáwálé ló pàrọwà fún àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀. Ojú ìwé karùn-ún The Independent ló wà lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ́ọ̀bù Ìlọrin lu àwọn ọ̀dọ́ lọ́gọ ẹnu láti jẹ́ akíkanjú ajẹ́rìí láwọn àsìkò tí ìdánilójú ò bá tilẹ̀ sí tó bẹ́ẹ̀ mọ́. Ìwé The Chronicler ló sọ bẹ́ẹ̀ sójú ìwé kìíní rẹ̀. Ẹ̀pínwọ́ ìṣekúpani tó ń fojoojúmọ́ wáyé nípínlẹ̀ Benue o. Ojú ìwé kejì The Chronicler nìpè yìí wà lẹ́kùnrẹ́rẹ́. Ṣókí níròyìn tọ̀sẹ̀ yìí, ẹ tẹ́tí sẹ́kùnrẹ́rẹ́ rẹ̀. Bíṣọ́ọ̀bù àgbà Martins kẹ́dùn ikú ààrẹ tẹ́lẹ̀ olóògbé Buhari. Ó wá pè fún àtúnṣe àwọn ilé ìwòsàn wa gbogbo. Gẹ́gẹ́ bí ó ti sọ ní ojú ìwé kìíní The Catholic Herald. Nínú ànálẹ̀ iṣẹ́ tí bíṣọ́ọ̀bù àgbà Adéwálé Martins rán sáwọn ẹbí ààrẹ àná lórílẹ̀‐èdè yìí tó dolóògbé ààrẹ Muhammadu Buhari ló ti fi ìkẹ́dùn rẹ̀ hàn, tó sì gbàdúrà wípé kọ́lọ́run ó tẹ́ sáfẹ́fẹ́ rere. Ó wá fi àkókò náà ké sí àwọn adarí wa láti jàre tún àwọn ilé ìwòsàn wa gbogbo ṣe, kí àwọn dókítà àtàwọn òṣìṣẹ́ ìlera tó yẹ kó máa tọ́jú wa lórílẹ̀‐èdè yìí má bàa máa jápa lọ sókè òkun mọ́. Àwọn ètò ìlú gbọ́dọ̀ ṣègbè lẹ́yìn ẹbí, lẹ́yìn àwọn ìyálọ́mọ àti lẹ́yìn ọ̀kan ò gbọ́dọ̀ jù kan láwùjọ. Láti ààfin Pápá Mímọ́ níròyìn ti jáde. Ojú ìwé karùn-ún The Herald ló wà. Ẹni tó ń ṣàkóso wíwo bí ọ̀rọ̀ ṣe ń lọ láàrin àjọ ìgbìmọ̀ àgbáyé fún Pápá Mímọ́, Archbishop Gabriel Kashia ló ké pe gbogbo orílẹ̀-èdè láti rí i dájú pé gbogbo ètò wọn ló ń ṣàtìlẹ́yìn tó sì tún dáàbò bo àwọn ẹbí, àwọn ìyálọ́mọ àti àwọn tó diwọ́ ti sẹ̀ sínú pàápàá pẹ̀lú àìṣègbè láàrin ọkùnrin àti obìnrin. Níbo gan làwọn alágàbàgebè yìí ń gbé Nàìjíríà lọ lọ́dún 2027? Ojú ìwé kẹwàá níbèrè yìí wà nínú The Catholic Weekly Independent. Ìbéèrè yìí ní ìwé yìí ló jẹyọ níwòye bí àwọn ọmọ ẹgbẹ́ kan ṣe ń yọ fòrò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó wà lórí àlééfà báyìí. Èyí nìkan kọ́, àwọn kan tún ti dìde kó ẹgbẹ́ tuntun ADC jọ, èyí tó wá dúró sísan ọrùn ẹgbẹ́ òṣèlú APC báyìí. Ìwé ìròyìn yìí ní ìjàgùdù ṣe wà lórí ta ni yóò dúró sípò ààrẹ fún ẹgbẹ́ ADC. Bẹ́ẹ̀ náà ni ọkàn ààrẹ Tinubu ṣe ń mí tupètupè lọ́wọ́ báyìí. Bákan náà làwọn ADC ṣe ń gbìyànjú láti fìdí gbogbo àwọn ẹgbẹ́ alátakò yòókù gúnlẹ̀ bíi àwọn PDP. Ìbéèrè wa ni pé ǹjẹ́ àwa mọbi tí wọ́n ń wà wá rè báyìí pẹ̀lú ìwà àgàbàgebè wọn gbogbo yìí? Ẹ fi àsìkò yín, ìṣúra yín àti ẹ̀bùn yín fọ́lọ́run o. Àlùfáà Aṣáwálé ló pàrọwà fáwọn ọmọ ìjọ bẹ́ẹ̀. Ojú ìwé karùn-ún Independent ló wà lẹ́kùnrẹ́rẹ́.
nínú ìwàásù rẹ̀ níbi ìkórè àwọn ọmọ ìjọ tó wáyé lọ́jọ́ 12 oṣù keje ọdún yìí ni àlùfáà Paul Aṣáwálé ti ké sí àwọn ọmọ ìjọ láti fi gbogbo ayé wọn sin Ọlọ́run. èyí ni àsìkò wọn, ìṣúra wọn, pẹ̀lú gbogbo ẹ̀bùn tọ́lọ́run fi jíǹkí wọn. ayẹyẹ yìí ló wáyé ní St. Patrick Catholic Church, Báṣọ̀run nílùú Ìbàdàn. Very Reverend Father Gregory Oyelami ló sojú bíṣọ́ọ̀bù àgbà Abégúnrìn níbi ayẹyẹ náà. bíṣọ́ọ̀bù Ìlọrin lu àwọn ọ̀dọ́ lọ́gọ ẹnu láti jẹ́ akíkanjú ajẹ́rìí láwọn àsìkò tí ìdánilójú kò bá tilẹ̀ sí tó bẹ́ẹ̀ mọ́. Most Reverend Dr. Anselm Pendo Lawani ló ké sí àwọn olórí ọ̀dọ́ jákèjádò orílẹ̀-èdè yìí láti máa ṣọ̀kan akin kí wọ́n sì jẹ́ ajẹ́rìí ìwà òdodo láti lè mú àwùjọ dára sí i. ó ní pàtàkì ní àkókò yìí tí ilé ayé kún fún àwọn èròǹgbà ibi tó takora wọn yìí, ìdàrúdàpọ̀ àti àìtilẹ̀ nídánilójú ohun kankan mọ́. níbi mísà àpapọ̀ àwọn olóyè ẹgbẹ́ ọ̀dọ́ inú ìjọ Àgùdà orílẹ̀-èdè yìí ló ti gbà wọ́n níyànjú yìí. ayẹyẹ yìí níròyìn ló wáyé ní M&M Pastoral and Event Center nílùú Ìlọrin. ẹ̀pìnwọ́ ìṣekúpani tó ń fojoojúmọ́ wáyé nípínlẹ̀ Benue o. ojú ìwé kejì The Chronicle nípè yìí wà lẹ́kùnrẹ́rẹ́. ìwé ìròyìn yìí wòye pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ibi ló ti ń gbilẹ̀ lórílẹ̀‐èdè yìí báyìí, bíi ìdígunjalè, ìpànìyàn sówó, ìgbénipamọ́gbowó, ìfipábánilò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wá ní tí ìṣekúpani nípínlẹ̀ Benue yìí wá ń kọ sísọ báyìí. ní ti ìwé ìròyìn yìí, ẹ̀mí ọmọ ẹ̀dá ṣeyebíye púpọ̀, kò sì ṣe é dúnàdúrà rárá. ó ní tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, gbogbo ọ̀nà la gbọ́dọ̀ gbà láti rí i pé a dá a sí kí ó sì dá ẹnìkejì lójú. ó wá ké sí gbogbo àwọn olórí ẹ̀sìn pé ṣé bí wọn yóò ṣe wá máa dákẹ́ nìyí tí wọn yóò sì máa wò ó bí wọ́n ṣe ń mú àwọn àgùntàn wọn lọ pa lóríṣo, léyìí tó jẹ́ pé ojúṣe wọn ni láti máa dìde ṣègbè fún iyì àwọn ọmọ ẹ̀dá kí wọ́n sì máa tako àìṣòdodo. ó wá ké sí oníkálukú láti wọ́nà àti máa gbìjà ara rẹ̀ o nírúfẹ́ àwọn àkókò yìí, kí àwọn ìjọba náà sì tún fi kún akitiyan àwọn ẹgbẹ́ ààbò ara ẹni, ààbò ìlú. ó wá kásẹ̀ rẹ̀ nílẹ̀ pé kí ìṣekúpani náà nípínlẹ̀ náà kó lọ rodò lọ mumi. èmi a máa ní agbe mi ṣetán, òun rèlú ìdáró, àlùkò mi ṣetán, òun rèlú ìkosùn, lékeléke mi ṣetán, òun rèlú ìkẹfun. àlùfáà Paul Aṣáwálé tún ṣetán lọ́sẹ̀ yìí, ó ń padà sílé bàbá rẹ̀. a ò tún ní sọ jù báyìí lọ ná lọ́sẹ̀ yìí. ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ò tún máa mú àkọ́tún ìròyìn náà wá fún yín láti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn láti ń gbàdúrà pé ká tún fìrè pàdé.